lọ́dọọdún láàárọ̀ gbogbo lọ́dọọdún láàárọ̀ ọ̀sà ọlọ́run máa sọ wá dẹni àná kò tí wù kó pọ̀ tó ká máa nira. ọlọ́run lòun ló sómi dáfẹ́fẹ́ àṣẹ olúwa lọ́run fìdí sánmà àṣẹ olúwa mi ló mẹ́ta dúró. ọlọ́run tó ní wá fún wa wí sáàtì àtòlọ́rọ̀ wa yọ̀ǹda ọ̀rọ̀ máa jẹ́ ká sì wí káyé máa sì wá. ọlọ́run tó ní wá sáàtì ilé ayé kò fún dàrúdàpọ̀ ọlọ́run kò là wá kó tún làjọ. ọmọ akéwògbẹ̀rú ayé fẹ́ gbọ́ ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè ọlọ́run kò gùn yín kó tún bọ̀ wá mọ́. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Kò sí kàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Kò sí kàrán tí ọ̀la o ẹ̀san ń bẹ. Tó bá lè pa tó bá lè kún ọlọ́run ẹ̀san ń bọ̀. Kò sí kàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Kò sí kàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Kò sí kàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Tó bá lè pa tó bá lè kún ọlọ́run ẹ̀san ń bọ̀. Kò sí kàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà yà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn aráàlú Mẹ́kà ní lé Ànábì wọ́n pasecute wọ́n dẹ́yẹ sí wọ́n dọ̀tá sí wọ́n dá wàhálà sínú ayé Ànábì sallallahu alayhi wa sallam. ó lé débi pé Ànábì sákò láàrin ìlú nítorí gbogbo òdòdó dání láàrin pé wọ́n lé wọ́n pa wọn ò pa Ànábì sá lọ sí Taif tó rántí pé àwọn àrùn ohun kan tan mọ́ wọn níbẹ̀. Ìkejì ó ń retí pé ọba wọn nílẹ̀ Taif ẹ̀sìn míì lòun sìn ẹlẹ́sìn Christianity ni ó ṣeéṣe kó kọ̀nsídà òun ló bá lọ sílẹ̀ Taif. Ìgbà tí ó fi débẹ̀ alábòsí ti síwájú ọmọ dọ́dọ̀ ìyá ẹ̀ wọn ò bá kọ̀nsídà Ànábì àmọ́ àwọn ará Mẹ́kà wọ́n ti rán òjíṣẹ́ wọ́n ti gbé mísírì dìde kán lọ bá ọba yẹn wọ́n ti pa irọ́ mọ́ Ànábì kan tó débẹ̀ wọ́n ti fúrèmù ẹ̀ débi pé àfi kí wọ́n ó rí nírì ọ̀tá bá Ànábì ṣe ń débẹ̀ ìrí ọ̀tá náà ni a rí gbogbo iṣẹ́ tó wá jẹ́ wọ̀ wọ́n létí wọ́n lé Ànábì jáde ni wọ́n lé jáde ó wá bẹ̀rẹ̀ sí ní sáyéré lọ wọ́n wá ju òkòlù ibi tó ti ń ju òkòlù ọ̀kan nínú òkò ọba níwájú eyín ẹ̀jẹ̀ bọ ojú Ànábì sallallahu alayhi wa sallam. wọ́n rí i pé àwọn ò lè sáré bá Ànábì mọ́ wọ́n wá de ajá sí gbogbo ajá sí ń bẹ nínú ìlú ní ẹni kan máa lé òní kan lọ kí lójú tiẹ̀ ti rí tó fẹ́ payé rẹ̀ Ànábì tí wọ́n ṣerú eléyìí fún ọwọ́ sàṣàlà fẹ́mi ẹ̀ òun àtàwọn tí wọ́n tẹ̀lé wọ́n fi wá dé bọ́dà ìlú yẹn káwọn èèyàn yóò tó padà wọ́n wá dé bọ́dà ìlú ẹ̀jẹ̀ bọ ojú Ànábì níbi tó kò ti bá Jìbìrìlù wá sọ̀ kalẹ̀ ó ń fomi ẹ̀jẹ̀ yìí fi ń bọ ojú báyìí Jìbìrìlù tó jẹ́ màláíkà wá sọ̀ kalẹ̀ ìrì Ànábì Ọlọ́run ni wọ́n ṣe kàbá yìí fún tọrọ lọ́dọ̀ Ọlọ́run rẹ ń tọ́ ọba tọrọ yọ fàṣẹ sí sọ fún Ọlọ́run rẹ kí n ti ìyẹ́ agbára tọ́lọ̀ ń fún mi ìyẹ́ tí mo fi fò màá ti bọ ibi ìlú yẹn ti bẹ̀rẹ̀ àti ibi tó ti parí ìyá mi á lọ sínú ilẹ̀ bíi kìlómítà 10 àtẹrùpẹ̀ tí ń bẹ ń bẹ àtàwọn èèyàn tí ń bẹ ń bẹ màá gbé wọn lọ sókè sánmà réréréré màá wá dojú wọn dé látòkè ẹnìkan ò tó jẹ́ èèyàn mọ́ nínú ìlú gbẹ̀san Ànábì ní rárá tá a bá ní ká pa wọ́n rẹ́ ń sìn àwọn àrọ́mọdọ́mọ wọn lè ṣe tiwa lọ́la àwọn bàbá ni wọn ò gbá tiwa àwọn àrọ́mọdọ́mọ lè padà ṣe tiwa lọ́la ẹ má jẹ́ ká pa ẹyin ká tún pa ẹ má jẹ́ ká pa adìyẹ ká tún pa ẹyin ẹ̀ torá àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la
anabi bá ní àdúrà ní ọjọ́ kí n ṣe lọ́ba dojú kọ sánmà Allahumma ihdi qawmi fa innahum la ya'lamun. sallallahu alayhi wa sallam. Olúwa bá mi fi àwọn èèyàn mi mọ̀nà tí a bá mọ implication tó ń ṣe yìí ni wọ́n ní ṣe kò yé wọn ni wọ́n mọ̀ aláìmọ̀kan ni wọ́n. tẹ́ ẹ bá rántí bíbélì náà kóòtì Jésù pé ó sọ wípé bàbá dáríjì wọn torí wọn kàn wọn nǹkan tí wọ́n ń ṣe. tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀kan nù language tó common stand àwọn ànábì Ọlọ́run nígbà tí wọ́n bá sún kàgiri tó yẹ kán ṣépè tó yẹ kán bayé jẹ́ ọ̀kan nù language tí wọ́n jáde lẹ́nu wọn nìyẹn. pé Olúwa o bá mi ṣàforíjì fún wọn wọn ò mọ nǹkan tán ń ṣe ni. ànábì wa tẹ́wọ́ sí sánmà Ọlọ́run mi Allahumma ilayka ashku dafa quwwati mo pariwo wá sọ́dọ̀ rẹ pé ọ̀lẹ ni mí wàhálà ni halanas tí wọ́n bá ń pẹ́ nìkan yẹ̀yẹ́ èmi mo yẹ̀yẹ́ jù wọn yẹ̀yẹ́ náà ń kàn mí lóko nítorí iṣẹ́ rẹ̀ anta rabbi wa anta rabbul mustad'afin ìwọ lọ́lọ́run mi ìwọ lọ́ba àwọn tó bá jẹ́ ọ̀lẹ bí irú mi báyìí ila man takiluni ta ló fẹ́ lé mi lọ́ba Ọlọ́run ila ba'idi yatajahamuni sẹ́ni tó jìnnà sí mi tí ò fẹ́ mi rí ló fẹ́ kó máa gbó mọ́ mi bí ajá ni àmọ́ ilà dùn wí malakta wà múri àbáwọn ọ̀tá tí wọ́n lé mi kó Mákà ló tó fẹ́ kí n máa lọ bẹ́ẹ̀ wàlẹ́sítò ìbáàlì ìlàmtẹ́kùn bíi agadabọ̀ nàláyà anabi wá sí àdúrà yẹn orin Ọlọ́run ní kàké anabi padà òru ló fi wọ̀lú Mákà tí wọ́n ti lé jáde padà ó wá wà lẹ́yìn kù lé bàbá ẹ̀ ó ń rìláàsì lọ́wọ́ lówó òkè sánmà lórí pé gbogbo ìyẹ́ ẹyẹ kún gbogbo sánmà ìyẹ́ ẹyẹ yẹn lọ paradà ló di màláíkà Jibrilu padà. ẹ̀yin tẹ́ bẹ lórí íńtánẹ̀tì ẹ̀ mọ̀ share lecture yìí lọ 20 times ọba mi ò da orí bò yín nígbà ìmọ̀ye Jibrilu bá sọ̀kalẹ̀ ló wá sọ fún pé ntí Ọlọ́run ò ṣe fẹ́ nìkan rí láyé nítorí ìwà rẹ tó jọ ọba tó ní ọ lójú ọba tó ní ọ mọ quality tí ń bẹ lára rẹ kò wá wà disappointed pé ọlẹ́mi àforíjì ò kì í ṣèkà ó kì í ṣẹni tí máa ń ṣe the worst fún yàn ọba mi ní kọ́ wá kí n lókè sẹ́mà al-Isra wal-Mi'raj ìtẹ́nìkan ọlọ́ọ̀bẹ̀rí ọlọ́ọ̀bẹ̀ ọlọ́ sálámà sọlọ́ ń sì tún padà sórí ilé ayé ìrìn àjò ẹ̀mí ni ó kọjá ìrìn àjò sọ́tù ó kọjá ìrìn àjò rocket ó kọjá ìrìn àjò aeroplane ìrìn àjò tó jẹ́ pé tí wọ́n bá gbé rocket lọ́wọ́ lẹ́yìn 3,500 years ni wọ́n tó débẹ̀ ìrìn ànábì wàá lọ wàá padà láàrin wákàtí mẹ́ta lọ́ba gbé ànábì ó fọwọ́ sí nígbàyà ìgbàyà ànábì pín sí méjì ó fa ọkàn ànábì yọ ẹ̀jẹ̀ ò kán ó nawọ́ sáfẹ́fẹ́ ó fa omi Zemzem ó rọ sínú ọkàn ànábì ó dàdọ̀ títí bẹ́ẹ̀ ó dà sílẹ̀ ó nawọ́ sáfẹ́fẹ́ wàrà àlìjẹ́nà dénú kọ́ọ̀bù mi ó tún rọ sí ó tún dà sílẹ̀ ó wá nawọ́ sáfẹ́fẹ́ ẹ̀sìn àlìbùrákì dé orí ẹ̀sìn àlìbùrákì bí orí obìnrin arẹwà ni adé wà lórí ẹ̀ gbogbo ara rẹ̀ kìkì gold ni ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí fi rìn iná ń jò níbi ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀sìn yẹn fi rìn ẹsìn yẹn ló gbé ànábì àti Jibrilu lọ òkè sánmà. kálá ànábì gbẹ̀sán jọ tó ní ká pátá ìfún ni bóyá ìbá tí láǹfààní àti lọ sókè sánmà. káló ní ká pátá ìfún ni stéètì kan tó pàtàkì nílẹ̀ Saudi Arabia lẹ́nìí kò ní exist káló ní ká pátá ìfún ni àwọn ọmọ wọn tí a fẹ́ kú síbi sàárẹ̀ ànábì lónìí àwọn àrọ́mọdọ́mọ wọn ní exist. tí wọn náà bá fẹ́ gbẹ̀sán máa rò lẹ́ẹ̀mejì kó tó gbẹ̀sán kò sí tí wọ́n padà pe ẹni tí ń gbẹ̀sán tó ju ìka lọ torí kò sí bó ṣe gbẹ̀sán tó ní ìgbà kọjá àbí tó yẹ òsìkàrà tí ọ̀la ẹ̀san ń bẹ òsìkàrà tí ọ̀la ẹ̀san ń bẹ tó bá lè pa tó bá lè kún Ọlọ́run ẹ̀san ń bọ̀ òsìkàrà tí ọ̀la ẹ̀san ń bẹ. nínú tó bí Ọlọ́run nínú jù ní kẹ́dà ọmọ ẹgbẹ̀sán nínú tó bí Ọlọ́run nínú jù ní kẹ́dà ọmọ sí the worst. tá a bá ń bẹ láàrin ara ẹni bíbí inú bá dé ẹ̀dá lè sọ pé do your worst ìwọ ni kò má ṣe the worst o torí kò ṣe bó ṣe the worst tó tí ò ní kàn bínú Ọlọ́run ẹ̀dá ò ní worst lọ́wọ́ ọwọ́ Ọlọ́run ni the worst wa ètí wọ́n ń pè ní the worst tó fẹ́ ṣe fẹ́ nìkan yẹn èyí tó burú jù bẹ́ẹ̀ lọ
ń bẹ níwájú Ọlọ́run wa ma min yadin illa yadullahi fawqaha wala dhalimun illa sayubla bi aslami wa ma min yadin illa yadullahi fawqaha àfi kọ́wọ́ kan ọwọ́ Ọlọ́run kó wà lórí ọwọ́ yẹn bó ṣe lè wù kó ga tó wala dhalimun alábòsí kan ò ní sí àfi kó jẹ́ pé níjọ́ tá a bá bí wo níjọ́ tá a bá fàdánwò kan alábòsí tó burú ju tiẹ̀ lọ ládẹ sí pé ọ̀yá ìwọ náà lọ lu àbòsí lórí ẹ̀. ọmọ ìyá mi nínú tọ́lọ́n kórira Ọlọ́run ó kórira the worst àdàbí kórira the worst gbogbo àwọn ẹni Ọlọ́run wọ́n kórira kẹ́dà ó ṣe the worst kò dẹ́rù bàyàn ó pè ju kó o ṣe the worst lọ. àwọn àyà kan bẹnu Qur'an ẹni tí ó bá mọ Ọlọ́run yóò lè rò pé àyà kan ni whereas Ọlọ́run lò láti fi dẹ́rù bá wọn tá ànábì ni bíbẹ̀ ẹ̀kọ́ tá a là ànábì yọ lójú ta ló yọ lẹ́yìn ta ló rún lẹ́yìn ànábì ò ṣe gbogbo ẹ̀ Ọlọ́run ní rẹ̀ ànábì wa'iddu lahum mastata'tum min quwwatin min quwwatin wa min ribatil khayr. Ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn wa'iddu lahum àwọn ọ̀tá yín ẹ lọ pìpì àsílẹ̀ ìdẹ́rùbà ọ̀kan nínú irinṣẹ́ ìjà ní ìdẹ́rùbà tẹ́sí kí àwòtá ìwé tí àwọn ọlọ́pàá tí wọ́n bá gbọ́ pé àwọn olè àwọn alágbára ẹ̀jẹ̀ ń pè wọ́n bẹ̀ wọ́n fẹ́ wọ̀lú ọlọ́pàá believe pé ó bẹ́tà káwọn kí àwọn ìwé ju káwọn lọ fèsì wọn headlong bó ni wọ́n ṣe kí àwọn ìwé lẹ́rìí tí wọ́n gbé sàárín jáde wọ́n kó àwọn ọlọ́pàá sẹ́yìn mọ́tò wọ́n kálukú agbébọn dání wọ́n máa yìnbọn gàràgàràgàrà sàárín ọmọ pariwo wórówóró má débi amúra díẹ̀ má débi torí tí wọ́n bá láwọn lọ fèsì wọn ó lè já àárín ìgboro káwọn tajára lu ọmọ kú. mọ́síkì àwọn ìwé inú Ọlọ́run ní ànábì wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayr. pípíà fún wọn ntí ó ń tẹ́ ẹ bá ti lágbára nínú nǹkan ìjà ogun àwọn ọ̀tá rẹ̀ ń bọ̀ pípíà fún wọn àti ntẹ́ ẹ bá lè fi ẹṣin jà lójú ogun ẹsẹ̀ practice ẹ̀sán àwọn náà máa rán èèyàn wá láti wá dọ́gbọ́n yọjú òyìn ẹ mú ọjọ́ tẹ́sẹ̀ practice ẹ da ẹṣin síta ẹ gun ẹṣin ẹ kó ìjà dání ẹ máa fi ó ẹ máa fi kẹsì wọn fẹ́ gbẹ́lélẹ̀ kó tún nàró kẹ́ ẹ máa gbé Ọlọ́run tóbi torí ìmú nàbí aduwallahi wa aduwakum. ẹ máa fi dẹ́rù bá wọn ọ̀tá yín tí a tún jọ́ta Ọlọ́run ẹ dẹ́rù bá wọn. ọ̀pọ̀ gbà ọba mi máa ń dẹ́rù bẹ́ẹ̀ dání kó o lè bá change kó o lè bá a mọ̀ pé ọ wà lọ́wọ́ mi o mo lè ṣe o àmọ́ mi ò ṣe nígbà míì ọba mi yóò lọ sọ́dọ̀ àwọn tí wọn ò dẹ́ṣẹ̀ tó wọ yóò dẹ̀ pa wọ́n run bóyá ọ̀jẹ̀ ronú wò kò change Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní kul ma yunajjikum fi dhulmatil barri wal bahr min dhulmatil barri wal bahr tad'unahu khufyatan wa tadarruan la in anjaytana lanakunanna minan min hadhihi lanakunanna minan shakirin. kul ma yunajjikum sọ fún wọn pé ta lẹni tó lè gbà yín sílẹ̀. min dhulumatil barri wal bahr. nínú àdánwò orí agbami ńlá tẹ́ bá wà nínú ship tàbẹ́ wà nínú aeroplane tàbẹ́ wà nínú desert tẹ́ bá ń lọ tí ò sí nǹkan kan tó lè gbà yín máa fọ́. tad'unahu tadarru'an wa khufyan. tẹ́mi Ọlọ́run bá dẹ́rù bà yín aeroplane bẹ̀rẹ̀ sí ní shake ta ló lè gbà yín lẹ̀ lẹ́yìn mi Ọlọ́run. la'in anjana min tó ṣẹlẹ̀ lórí omi ta ló lè gbà yín lẹ̀ èmi náà lẹ́ẹ̀ máa pè pé Ọlọ́run tó bá là wá nínú ilé ìta la'in anjana min lanakunanna minan shakirin. àwọn dúpẹ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run tó bá lè là wá Ọlọ́run ní mo mà pọ́pọ̀ ní òní dúpẹ́ àmọ́ mo dẹ́rù bá yín ká ilé máa pè mí Ọlọ́run bẹ́ẹ̀. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ṣe the worst fẹ́ dà láyé ó sì kàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀ ó sì kàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀ tó bá lè pa tó bá lè kún Ọlọ́run ẹ̀san bọ̀ ó sì kàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀. obìnrin tó pariwo tó lọ́kọ òun yàlè
nítorí náà òun á kọ̀ọ̀kọ̀ sílẹ̀ ó dàbí ẹni tó ní òjò pọ̀ ju Nàìjíríà òun lọ Amẹ́ríkà bó bá kó òun lọ Amẹ́ríkà tó lọ Russia ibo lòjò tí ní rọ̀ àfi téèyàn ọba gbé bẹ́ẹ̀ ló. zina ó dá Ọlọ́run kọ̀ndẹ́mẹ̀ Ànábì kọ̀ndẹ́mẹ̀ àmórí tá a gbé fáwọn ọkùnrin orí bèbí ni yẹ ọmọ yìí kì í ni kò ní dúró ojú kan bó gbé ibì kan ti tó yí bòmí orí ọkùnrin ní jẹ́ bẹ́ẹ̀ àfi díẹ̀ nínú ọkùnrin tí ń sọ wọn nínú ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ìyàwó lé ẹ má ṣe the worst fọkọ yín mọ́ torí pọ́kọ rẹ lọ yàlè ó sì mọ́bẹ ó sì fún ní irreparable loss òfò àṣẹdànù òfò tí ò láàrọ̀ òfò tí ò lè dá padà torí pọ́kọ rẹ yàlè ó dẹ̀ sún gbogbo certificate ẹ̀ náà torí pọ́kọ rẹ̀ yàlè ó dẹ̀ sun létà ń gbé ná. Allah. ẹlòmíì torí pọ́kọ àbíyàwó òun yàlè ó para ẹ̀ ó tó pa gbogbo ọmọ tóbi. Allah. ẹlòmíì mú nǹkan ọkùnrin ọkọ ẹ̀ ti rí lórí íńtánẹ́ẹ̀tì nǹkan ọkùnrin ọkọ ẹ̀ ó sì gé fẹ́ẹ́ wọ́n gbọ́kọ̀ lọ síbítù ìtọ́ géun ìṣe indomie lọ́wọ́ ni ó dẹ̀ tún sọ sórí indomie. Allah. kíní yẹn jiná níbi ẹran ó gbé indomie yẹn dé police station báyìí nítorí kí ló ṣe tó ṣe the worst fún un. ẹ̀yin ọkùnrin ayé kí ló dé tẹ́ fẹ́ràn the worst fóbìnrin tẹ́ bá fẹ́ràn yín ìjálè délé ni mọ tó lè ṣẹlẹ̀ lọ́la àìmọ̀ yọkọ àtìyàwó tí wọ́n kọra wọn lẹ̀ tẹ́ lérò yìí pé tí wọ́n bá kọra wọn lẹ̀ ọ̀kan òkú wọ́n lè tán lọ́ra wọn mú lẹ́yìn wá ọ̀la kan tó dọ̀rẹ́ padà látẹ̀dìrí o làlálọ́ yóò dé sọ́ba dáadáa lè ká àmọ́ ọlọ́ni ẹ̀ kúkú mọ̀. látẹ̀dìrí làlálọ́ yóò dé sọ́ba dáadáa lè ká àmọ́. ẹ̀yin ọmọ bóyá lọ́wọ́ ní kí rere kan ó ṣẹlẹ̀ lẹ́yìn ìjà tí ó tún pè yín padà. لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا. òpin tóbìnrin lè ṣe tó bá bí nínú tàbọ́kùnrin tó bá bí nínú اللهم افتح بيننا وبين قومنا بالحق وأنت خير فاتحين. وبين قومنا بالحق. Ọlọ́run dájọ́ láàrin èmi àtẹni àjọ ṣe. وأنت خير wọn lọ́ba tó mẹjọ dá. ìdájọ́ Ọlọ́run burú ju tènìyàn lọ àmọ́ nkánjú ẹ̀dá nkánjú. khuliqal insanu ajulan. lára quality tó wà lára ènìyàn nígbà tí máa ń kánjú jù ábìlì pé dájọ́ Ọlọ́run jìnnà á fẹ́ dájọ́ lọ́wọ́ ara wa ní kíákíá òun ní sọ ẹ̀dá dìkà tó o bá fẹ́ dìkà láyé ẹ wò láyé jọ táwọn bàbá wa tí wọn bá kọ obìnrin sílẹ̀ apá kan àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ti fẹ́ tán lórílẹ̀ wọ́n á fi egbò àdá àjìnà ṣe obìnrin mi egbò àmú egbò yẹn ò ní jìnnà tí ó fi jáde láyé. Allah. obìnrin mi menstruate dọjọ́ kú ẹ̀ wọ́n pe ẹranko kan ní ẹranko ẹ̀mí kì í sunlé àná ètò túmọ̀ sí pé kò sílé ọkọ tó lè lọ kò ní jókòó ń bẹ̀. wọ́n ṣe the worst fún wọn rántí báwọn náà bímọ ọmọ majority irú wọn bẹ lórí ìdààmú tó ní àárọ̀ yìí ọba tí gbẹ̀san lórí ìran keje lọ́lọ́run. wàtẹ̀kù fitnatan láti sí ìbáná lẹ́bí ọlọ́mú minkum khassa. ẹ̀yin adájọ́ ayé ẹ máa dájọ́ ẹ máa tamper justice with mercy ẹ sì pẹ̀lẹ́ Ọlọ́run nìkan lọ́ba tí ó dájọ́ lórí àwọn adájọ́ ayé Ọlọ́run ló mọ iye ẹni tó jí búrẹ́dì mọ́ tó bá rẹ̀ lẹ́wọ̀n. irú ẹ̀ sì ṣẹlẹ̀ nílùú òyìnbó adájọ́ yẹn tọwọ́ bá kó tó fún ni pé ebi ló ń pa ẹ̀ gbowó tó fi jẹun. ará ọlọ́pàá kan tó ṣe é rí ní Lagos State ọ̀kan náà àwọn ọ̀gá ọlọ́pàá tó ti lọ ó tó yọ owó lápò ó fún ẹni tí wọ́n mú wá pọ̀ jalè torí ìgbórí pé bí ní pa àwọn tí wọ́n gbé billions àwọn ẹlẹ́ ń wòran yìí àwọn tí wọn wá ṣe nǹkan kan tẹ́ pé ebi ló lè débẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ sànú ẹ̀ àfìgbà tí ẹrẹ́ lómi ìlẹ́wọ̀n ọba mi ń bẹ ọba mi ò sùn gbogbo àwa tá a bá là ń jẹ́ èèyàn láyé ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́ Allahumma iftah baynana lómi lóhùn. Rabbana iftah baynana wa bayna qawmina bil haqq wa anta khairul fatihin. ọlọ́lọ́mọ yẹ òbí tó sọ mẹ́ẹ̀ dáládánwò láyé torí pé ọmọ jalè ẹ sì gé níkà só lè dá ìka yẹn padà ọmọ jalè ẹ sì mú ata ẹ dẹ̀ dá sójú ara ẹ láyé ẹ ò ní jalè ọmọ tí ń jólè ni ìyẹn ò ní kọ́ mọ́ jalè ó lè di adin criminal látara ń tẹ̀sẹ̀ àìmọye yẹn tó gbé ayọ̀nù gbóná tó gbé lé ọmọ ẹ lẹ́yìn
nítorí pé ó yọ ẹran jẹ ọ̀rọ̀ lèyàn fi bíùdì ọmọ anabi Lukman ó sọ̀rọ̀ ọgbọ́n fọmẹ títí tẹ jáde láyé ni majority ọmọ tí wọn bá ṣe bẹ́ẹ̀ fún wọn padà burú kan yà ayé wọn ni torí yóò padà sọ pé kí ló kù tẹ́ ẹ tún ṣe mí. àmọ́ wọ́n tó fi àpá sí lára ó gbẹ̀san ó jẹ ìyà mẹ́rìírí níwájú Ọlọ́run ló mọ iye ọ̀rẹ́ tí ń ṣe the worst for rẹ̀ o lówó lọ́wọ́ wọ́n yá ẹ lówó tán ó sì ń fa yàkìlá wà kiri onígbà tí ń bẹ láyé ló máa sinwó wọ́n yá ẹ lówó tán oògùn burúkú ló fi ń wà kiri ló fi jẹ́ pé gbogbo ẹni ó bá jẹra wọn lówó Nàìjíríà lásìkò yìí ó gbọ́dọ̀ wà careful tí a bá rí pọ̀ ń sin àwọn lówó jù ayakìlá àwọn èèmọ̀ lélu ẹ̀ kiri àbí amẹ́ni tó bá lẹ́nu tó tètè pariwo síta wọ́n mọ̀ pé lè títà sírí àwọn wọ́n wà careful Ọlọ́run ló mọ iye ní bísínẹ́sì dà wọ́n pọ̀ wọ́n yá olówó kó o fi ṣòwò ní kó o lè sórí ire ní o gbowó tán o rí i pé kó o pa ni yóò pè rẹ̀ àti rẹ̀ ni tó ra lẹ̀ tó sì fi gbé lẹ́nìkan lọ́wọ́ pé máa bóun tọ́jú ẹ Nàìjíríà àti gbogbo owó tó sẹ́ǹdì àsìkò ra nǹkankan ó wá wálé ó rántí pé ń bọ̀ wálé ó sì fi lára balẹ̀ tó fi délé wọ́n jẹ́ kó dénú ilé rẹ̀ tó ń gbé tẹ́lẹ̀ wọ́n jẹ́ ó rà àwọn fámìlì rẹ̀ tí wọ́n fi ràn sọ́run wọ́n sì di worst fún òfò tí ọ̀làárọ̀ ní àfikàn ìdílé ẹnìyẹn lè mọ ìyẹn júdò ní àárọ̀ yìí ó sì kàrán tí ọ̀la. ẹ̀san bẹ́ẹ̀ ó sì kàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀ tó bá lè pa tó bá lè kún Ọlọ́run ẹ̀san bọ̀ ó sì kàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀. Òwe kan nílẹ̀ Yorùbá wọ́n á ní òfin fìlà pé ní ọjọ́ kan ló mọ arákùnrin kan bí alágbára ọdẹ ni ó ní oògùn tọ́pọ̀ ó wá ń tayò lọ́pẹ́ láwọn èèyàn níjọ́ kan ní erin bá wọ̀lú tí erin bá dẹ̀ wọ̀lú nígbà yẹn yìí máa ń tẹ àwọn èèyàn pa ni yọkàlùkù bá ń sá kiri erin wọ̀lú o ẹnìkan bá sáré wá bá bàbá erin wọ̀lú ẹ wá nǹkan ṣe ó ní ẹ fi mí lẹ̀ mò ń gbádùn ayò yìí ó délẹ̀ kejì mò ń gbádùn ayò ó délẹ̀ kẹta ó sí fìlà tó mú lórí fìlà tó dé sórí ó sì ló bá fi lulẹ̀ erin gbogbo bí ọba wà kú lọ́ba làmọ́lẹ̀ lérin bá wó lulẹ̀ lóòótọ́ lọ́ba kú gbogbo ayé bá ń gbé pé fìlà ló fi pé erin ìgbà ó dijọ́ kejì ó tún wà nídìí ayò òun àtàwọn tí a jọ ń tẹ ayò jọ ń hágìw nìyẹn bá ní kí ló dé tẹ́ fi ń gbé báyìí sórí ẹ̀ ò burú ebi lọ́n bá yí bá ó ní ẹ má pa mí mẹ́sẹ̀ pé erin lánàá o torí fìlà yín ni ẹ fi pààyàn òfin fìlà péré ọjọ́ kan lọ́mọ ìkàtọ́ ọba ṣe fún yàn ó lè fi gbá yìí níjọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà Ọlọ́run ló mọ iye èèyàn tẹ́lómi ti sọdá láàbò ara ọ̀kan ni wọ́n yọ bílálà tí wọ́n lu odidi géńdé lórí íńtánẹ́ẹ̀tì tí gbogbo ayé rí ayé ò ní gbàgbé èèyàn méjì ẹni ó ṣèkà àtẹni ó ṣe rere èmi èfèlèfèlè ọlọ́njà yọ gbàgbé tó ṣe ojú rí nǹkan lọ́wọ́ wẹ́rẹ̀ níjọ́ tí mo ti dé ayé mi ò bá Nàìjíríà nínú condition yẹn rí gbogbo olówó wà dẹni tí ò lówó lọ́wọ́ kò sí káàsì everywhere ayé ò ní gbàgbé tó náà bá dìde lọ́la tó fẹ́ dupò òṣèlú èmi ìfẹ́lẹ́fẹ́lẹ́ ayé ò lè gbàgbé ẹ̀. gbogbo àwọn tí wọ́n ṣe níjọ́hun ẹ̀yin oní POS ìjọ́hun tí mo bá sọ̀rọ̀ lórí TikTok tẹ́ ń bèébú ilé mélòó lẹ fi kọ́ o owó ní tí wọ́n lù padà yóò yá bí yín léèrè àbísẹ̀ tí ra airport ni. àwọn báńkì tí wọ́n ń jí gbogbo wa lọ́wọ́ iye owó nkálukú tó há sórí pé owó deliver tó nkálukú pọ̀ yí báńkì títí tá a rí gbà ẹ̀yin nu Ọlọ́run iye èèyàn tó tò lẹ́nu ọ̀nà báńkì tí a kú bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn tí a dá wàhálà yẹn sílẹ̀ ẹsẹ̀ the worst forílẹ̀-èdè Nàìjíríà nítorí pé nbẹ́ nìkan jà ẹni ẹ̀ wá ń bá jà náà lọ́wọ́ àpàdà rọ́nà tẹ́ni kò ní lọ kọ̀tán ojú òtí yín sẹ́ẹ̀rí bọ́lọ̀ ńlá lágbára àwọn báńkì kan bẹ wọ́n ṣe rere nínú wọn ní Jaiz Bank nínú wọn ní báńkì kan àsìkò gbà yẹn ló lórúkọ ayé ò fẹ́ lò tẹ́lẹ̀ báńkì yẹn tó bẹ̀rẹ̀ pẹ̀lú o àsìkò gbà yẹn ló lórúkọ torí pọ̀ fara di aráàlú gbogbo nǹkan rẹ̀ ń lọ nírọ̀rùn ó lójú ẹni tí ò fẹ́ sí ní báńkì yẹn mọ́ ń sìn àwọn báńkì tó ṣèkà òǹkàlùkù dọ́gbọ́n fẹ̀yìn rìn fún wọn ní nísìn. ẹ ronú dáadáa ẹni ó bá fi ara nìyàn lásìkò ṣòro ìbínú Ọlọ́run ètò lórí wọn àmọ́ àwọn tó bá tú àwọn èèyàn lẹ̀ nínú ṣòro lásìkò ṣòro wa yut'imuna at-ta'ama fi yawmi dhi mashghaba
àwọn tí a máa fún yàn ló ń jẹ níjọ́ ibi ọlọ́run láwọn wọn làwọn tó wọn ọlọ́run fẹ́ràn àwọn lè yàn òun àwọn tí a ń gbà yàn lẹ̀ nù sòro tí ìsàwọn tí a tó ń tìyàn bọ̀ nù sòro gbogbo ẹni ó tìyàn bọ̀ nù sòro tẹ́ ẹ ṣe the worst fáwọn èèyàn àwọn Boko Haram tí a line up àwọn èèyàn tí a ń yìn wọ́n bọ̀ wọ́n ṣe the worst òfò tí ọ̀la àrọ̀ ni a fi ṣe ẹbí wọn òṣìkàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀ òṣìkàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀ tó bá lè pa tó bá lè kún ọlọ́run ẹ̀san ń bọ̀ òṣìkàrán tí ọ̀la ẹ̀san bẹ́ẹ̀. wọ́n máa ń tún pàtàkì kan nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ wípé ìdóró gbà kòkò ní ìdóró gbà dẹ̀ àní ẹ̀ má gbẹ̀san ọ̀rẹ́ méjì ni wọ́n jọ ń bẹ arákùnrin kan gbin kòkó ó wá kòkó ló dẹ̀ lówó lórí ńgbà náà tí wọ́n bá dẹ̀ gbin kòkó wọ́n á fi kòkó wọ́n á fi kọ́va rẹ̀ kéwúrẹ́ má jẹ ó wá fi kòkó ọ̀rẹ́ ẹ̀ ó fi kọ́va kòkó nígbà kòkó ń dàgbà lọ sókè wọ́n gbàgbé kan yọ ìkòkó yìí wá ti tóbi tó ti léwé lórí tó ti léso lórí tó ti di owó lárákùnrin yìí bá takúnjọ kan ó lóun gba kòkó ó gba kòkó rẹ̀ ó ní máa gbà ní tí mi bá gba kòkó mi wàhálà ó ṣẹlẹ̀ wọn kò lọ lé ọba kí làdéhùn tẹ́ ṣe àdéhùn wa ní bá dá padà fún lóòótọ́ a máa ti gbàgbé kí ní ìtì dowó kó jẹ́ ara mi fóun ó ní rárá kòkó òun lò wọ́n gbà àbálọ àbábọ̀ wọ́n gégi kòkó lulẹ̀ ọwọ́ àdìjọ́ kan ọmọ tiẹ̀ náà wá fẹ́ rèlé ọkọ àṣé yìí jẹ́ ṣé nìyẹn tán bá ṣe láyé jọ́hún wọ́n máa ń hàǹgì ẹ̀ sọ́run obìnrin ni àti kékeré náà ti gbé ṣé nìyẹn sọmọ ẹ̀ lọ́rùn ọmọ ẹ̀ ti wá dàgbà ó wá fẹ́ lọlé ọkọ lẹ́ni tó gégi kòkó ẹ̀ náà bá ní mo nídìí dẹ̀ mi kò sí bá a ṣe yọ ọdẹ yìí ọmọ yóò kún lẹ́bẹ̀ẹ́ lórí náà ni ẹbẹ̀ kòkó tèmi náà lórí ìjọsìn ẹbẹ̀ òun náà lórí lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀bẹ̀ ló wá ní mo fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ni pé èèyàn kì í ṣe the worst kémi wá ṣe the worst fún ẹ lẹ́ni sọ lọ́mọ láyé mọ́ sọ lọ́mọ tó sìn lé ọlé ọkọ ní Yorùbá fi máa ń sọ yìí pé ìdúró gbà kòkó ó ní ìdúró gbà dẹ òṣìkàrán tí ọlá ẹ̀san bẹ́ẹ̀ wọ́n ṣe the worst fún nìyẹn kódà bó lágbára rẹ̀ ẹ̀san bẹ́ẹ̀ tó bá lè pa tó bá lè kún ọlọ́run ẹ̀san ń bọ̀ òṣìkàrán tí ọlá látẹ́dílé mọ̀nà ìdámà kódà mú kó tẹ̀díra. fàtúlì mú yẹ́rì jẹ́ òkú bá ìlànà dàmí fàtúlì mú yẹ́rì jẹ́ òkú bá ìlànà dàmí. tanamu àìnáka wọ́n ní máa fi lóòmù mọ́ tàbí yàyọ̀ alẹ́ ìtawà ẹnu lọ ìlàmú tàbí. ẹgbẹ́ ní ọjọ́ mo lè ó yè ẹgbẹ́ ní ẹjẹ́ kọ́ mọ̀ ká ó yè. inú lọ ìlàmú tàbí. bàbá wa tá a torí wọn gbé wá sí yìí kalẹ̀ bàbá náà ìbí àgbà ló ọ̀fà bàbá Ibrahim Akéwùsọ́lá ọlọ́mbaniyọ́nù sábọ̀ wọn. bàbá wa Dr. Awa Ibrahim tí a jẹ́ ọmọ fún bàbá tí a ń sanwó wá sí wa lórí tẹlifíṣàn náà rédíò station bíi mẹ́fà gbogbo ọ̀nà Ramadan bọ́ sí máa ń sanu wọn bọ́ lọ́n sọ̀wọ́ pọ̀ bàbá Awa Ibrahim tí a ní iléeṣẹ́ Express Solution iléeṣẹ́ tí ń rí sí àkáǹtì owó state federal torílẹ̀-èdè ọlọ́run má ti yín wo má jẹ́ kánjú kú àwọn ọmọ yín ò ní wọ́n lálùbáríkà jù yín lọ lójú ẹ̀mí ìyàwó yín tẹ́ jẹ́ mọ́mí wa àwọn náà ò ní kánjú kú wọ́n láti tóbi alukur'an bàbá wa náà ìbí àgbà ló ọ̀fà ọlọ́run kó bá ní ṣàforíjì fún wa bàbá náà ìbí dọwọ́ rẹ̀ Akéwùsọ́lá dọwọ́ rẹ̀ ọlọ́run máa jẹ wọ́n níyà. àmbẹ̀ Olúwa Allah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah. ẹni fẹ́ràn lé ẹ bá wa dùn pa ní acres of land tó pọ̀ gan about 5,000 along Ibadan Lagos expressway along Ibadan Sẹ́yìn road along Ibadan Abẹ́òkúta road àní tó pọ̀ gan àwa anílẹ̀ táwọn èèyàn fẹ́ tà gbogbo ẹ̀ ò dẹ̀ gajara lọ àní estate tá n ta lẹ́nu ẹ̀ along Ibadan Lagos expressway àtúnìkan lẹ́gbẹ̀ẹ́ redeem camp estate lòun náà Àràfà 2023 ẹ wá tẹ̀lé Akéwùgbàgbó lọ hajj
kẹ́lì gbádùn àràfà yín dọ́ba owó wa ò wọ́n a sì la location tó pọ̀ a ní license ẹni wọ́n kọ ẹni wá yẹ text message tàbí kó lo WhatsApp number tó bá lè níbi ó bá wà náà níyàwó àtọkọ ẹ ó ti wá bẹ́ẹ̀ lórí WhatsApp tàbí kó wá sọ́fíìsì wa kó text message 08057818180. ẹ̀yin tẹ́ gbà wá lálejò gbogbo wa sí dá sínú Ramadan yìí gbogbo yín látọ̀kẹ́dẹ́lẹ̀ ọba mi ò yọ́nú sí yín dáadáa ẹ̀ ní má padà sí ibú wọlá títóbi Al-Qur'an 08057818180 00350666122.